Kuyo. Lututa. Kuyo. Me meshi bi on wese. Kuyo. Eya be je na ya ogwa. Ya roba. Pẹ̀lẹ́ ọ̀tọ̀ no ko. Ologwa. Kuyo. Ebi ya ready ne be o ya ready ne. Kele. Yes now Amuegberu amose mugbe yes ebi ne won understand Kuyo. Wese o sabo adeba. No he mo we apmo me. Mo understand me o ten no ko. Oro yi mo ha so yen we ari pon me na based on we life na obona asame gbebona obona oboya won. Mo understand me so mo we apmo me ma. Okay, o tun ni sabo adeba brother. Wa wa mu mese we bodi. Ihu ya fefefe wa we ni asa. Ti hia wa asa no wa ma fia ma o. We no we wata na. Won we ebi bun o tell no ko ka be experience en. We ya ta na we wa sudo. We mi ya o de yo we ni o hia ya ti ya lo we mi o sa mi go hia ti ya stress Yeah. Man understand but you know ya he we no see another mo we mi ya we one you beli ko na how you bonu wa e mi so ro na ya we man understand but na e go ni man understand o we pa yo we prophet man understand I enjoy prophet after them then we can know what to do. Okay brother. Kuyo. What's it?
Brother. Only no way he can set a passport in Lelebe. Ariwa. Oh, my son. My son, I enjoy how you professor. A passport or two no way. One understand 1 year, a picture of a yaro. One understand. What's it? Who you are? Brother. Well, he understands. Oh, Mama. Yeah. Who you are? I will do. Because I will not really. What a family. Hello. Go to me. I'm on Ogi. Go. I'm not working out. Go. 4 flat, no 4 flat we need go. 4 flat no nia. Okay. Kind. Na iwa we maintenance no ike. Ike. Oh yeah. When you go there here. Ekele mani ni kira kaya ari ni. Ọmọ yìí wẹ́ kéré rí àwa ọgbà nìyí á mẹ́tẹ́nà ti kéde àkíyàn kí ìwọ akáyàn àwọn ènìyàn ni 4 flat náà àbí 4 flat ìwẹ́ káyé ilé bọ́ nìyà kọ́ ìyàn ìyẹn ẹ̀tàbí jẹ́ kọ́ ìyẹn ọmọ you ya kia ba ni send the picture ego e me mo e carry mo e me wa send me wa drop ba na me wa send the picture gi we ya wa de me ga de ne ri na ya ko e mama ya se ya wa drop ba na send the picture ego e o ye mo se da be mi o ya ya ko mi oma a se pe wo da fún ogbe la yan ma o abai Iji ko o sawe si o ani si o sawe si igo hono sawe si o gogo na iwe ire la wa ni sawe si ọmọ agwa ọsẹlẹ nínú ọsẹlẹ lọsẹ mọ náà yóò kristi bọ́ọ̀ mi ọsẹwé bọ́ọ̀lẹ̀ ìbẹ́ ti gbọ̀gbọ̀ mata ọsàwẹ́sì ìpò mọ́sánì wọ́n lẹ yé níbi alẹ́ Ije ọwọ́ ìrìnlẹ̀ gbé mi èyàn kése wá sàwẹ́sì ohun ìgbọ̀gbọ́n ni ẹ̀ẹ́dẹ̀ àbí ẹni àtàbẹ̀ ní òsì ẹ̀yẹ̀ ká náà ọwọ́ kan náà sí ẹni owó yẹn tẹ́ la Ije ló wà náà wà náà bí ẹlẹ́ tí ó mọ̀ gbàlẹ̀ ọwọ́ tí ètè wù sọlọ́ bọ́ ọ́ zẹ́rọ ẹ̀ ti ìpọ́n mú sọ́lọ́ ọláwà nì sọlọ́ bọ́ wẹ́sẹ̀ ọlọ́wà nì ìgbọ̀gbọ́n ni but na wà ó ẹ̀mí bó lọ kí jẹ́ lágbó orí kẹwẹ́ bò nígbà gbígbó ibó ana wí àwẹ̀sẹ̀ nínú ẹwẹ́ bò ní àwọn ni ọ̀pá náà rí gbin àmùpọ̀ ọgbà pé sọ́sẹ̀ owó ni ìwà mọ́ ní ẹ̀rẹ́ tó ti ọwọ́ òsìsì ní ọgbà dé ọwà òun ó ní ìwà gbé blọ́ọ̀kì ìwà màmá náà ó ní gbígbó ọ̀nà wà lè Libya àmì 20 million ni mẹ́ẹ̀lá zẹ́ni méjì àbí àwẹ̀ àjò mọ́mí ilé náà yáyà wà tó ìpapẹ́ ìlú wọn lè Libya ẹ̀yìn bẹ̀rẹ̀ o. Holy Gabriel, Jah! Prophet is the son of the Most High. Prophet is the son of the Most High. Muno samando minawa. Jah Jehovah.
is the son of the Most High. Prophet is the son of the Most High. Prophet. I don't know. Ja. Pardon. Ja Jehovah. Prophet. It's all. Don't. Ah, my dear. Don't. I think Amuegberu. Você, don't. But no mu yare ewebu. Owo ni bu we ade. Oh. Oh, where came the man me begin? I will mad that. Prophet is the son of the Most High. Oh, where came you well, me beg well. Yeah, you make me. Iwo mo gbe kakabo. Eh, what you mean no we dey go we bon ya me ma e o. Ogun megbon, o ta ma emi ya. Ebi bu no le lekin o. O ka owo wa ho. Spiritually, physically. Wa ho. Omo. We we ne no ikeke no ide bae no ile lekin we si oni anime. One. Omo prophet. Ewo oja we ku eni. Holy Michael, Holy Gabriel. Prophet is the son of the Most High. Ona gbokoko. Ewo oja we ku eni. Aka so ni ene. Where is so do? E ma ya no we ma de so awon we se. E mata. E ma so awon we ran ni yobonu e. E wa fo wa sa ba mo we e wa mo nya o. Sini. E mata. E fo wa na fu ihun ye mo nu e. Ye ti moto mo wota wa na bu wa sa ba dada we e mo yobo mo kwa. Oh, okay. Prophet is the son of the Most High. Wa ko e bi kai o. Eh, mo gbe ya wo ni a. Wa ko e. Wa mo gbo wa de. Wese. No sa ma do mo na wa mo. Wese prophet. Do boy do. A ko ni wa o ka wo. Mama. We se ni gba ni me. Mama wese. Prophet is the son of the Most High. Amage, wa mo gbe na wa de. Eyan wese. Ye was yo eh. Sawesi. Go. Ya ni wo ye mu wan. Sawesi. Go. We are do. Go. Oga be wo we la nu ga ti o wa la o tu mame. O tu mama ko. Ayi bi no ege o. O tu mame. Tare. Oh, prophet. Egbon na no a. Wa ma we akwo e. Egbon na me go alo. Omo mo we here. Omo mo we ma ki. Iwe gbona. O we gbo na yi. Omo mo we here. Iyo momo. Wa ma we akwo le yo. Ta we akwo, uga na kwa. Uga no. Wa na ko. Me ma we akwo we physically and spiritually. Any me am we. Una mo we ko yo. Le prophet. Iwe gbona kaka ime. Uwe gbona. O. Thinking where you do, where are we? Mai. Na ri omo mo we here. Prophet where are you? Prophet where are you? Wa mi na mere. Prophet is the son of the Most High. When I write me. Ki wọ́n rí ẹ̀. Wọ́n sínú àwọn ẹ̀jẹ̀ máa wò. Yeah, brother. Yes. Wọ́n sínú. Yeah, it might be like in the prophet in Hamame. What do I give you a different condition? When you go lórí ẹ̀kí yẹn,
Rudo mu yare we bo abi wo hin. Brother Meti we gbo ni. Yeah, only we any buwo we here. Mama we here. Brother, oni iwe be. Yeah, you friend na okeruru. Why you wake? You friend na okeruru. Yeah, brother, God forbid. Iwe gbe very oni. Rudo uhiamu yare we bo. Me seti lo ye koma. You know him meme ni atayo na because of the marry now. No understand because when we life now. Agbapona ye na agbari yo boy hari no. No understand me. You know him me a call temen no ho. Yeah, call e come you know here. Yeah, brother. You know you are here. I will get back to you. He said to go ni wa come. What he? Eh, me understand though. Ya tie ya kama we no you ta. Ma. Why you never the power of what you hold in here as here school? And I was here school. Oh, Janana. Oh, Hamarana. Usare. Hell. Now you are going hell. On a juba. Juba. What? Who got it? One mutia. Me what you going on me go bomb. Hey. You salo pome. Utasi. Hell. Yes, get me to here. Bena Guanania. Over no woman in J. Or when it power. A woman handle a school. Where a bit in a boom. Yami will have so. It's only that we are amigo. Usolena. What's so no over we are? Just what we done. What's the matter? My agree. My agree. I would have sir. High where a money railway near Hassane. I mean, madam. Working my way doing it. Maybe I walk over. If you get a door, I get a lemon. Maybe I hear you. Babania, or Toka. When you buy me go. Is you well, Loma? Ever Tanihi? Era Moisa or Tiny. If you're better, you must have a tiggy. Egg, one of my Bona. I love Makakiana Bay. You tell me. Again, I ni. Opo wewe no. Ugwale mi. We no very go gweni kere ni. Uwe gwale mi ya u. No kan we ari enu e da mi ko ni ma yere. Nia, amagire ata ma yere na nia. To te ma we ni we ma no ne wa ka o wa gba. O ma. E ni ga yi u nia. So kwa oni wa ni mana mi we de. O ma mi we de ni ha. Abebe ni ada gbon ya fi wa munyamo ni genia. Ah, omo e kino wa se bere oni. Ibo ba fun e bo de lo se mi aye. Ebi aye a. La Hello, where any better? Where again is here now? Mare. Wa ni rewe bo. O he kino ka emi no sunu. O madam yo. Madam we, igo nu te carry gie. Ge iri ejo. Iya biesi hana, madam we. Ge iri go gie ho no mu we are we bo. Ge iri go gie. Ge era mo isatani. O we na ge ya samo maroba. We wa ari emi, e worry. Emi ro pa sunu. No chi. Ego ni ye ya sele bi. Tete mo aye ma. Vendi wa hama we now. So as the gyo amwe ma. Ibanu ge ya fa ye na mota, ge ya fa. E de jo. Ko. Mona eno ekeiro. Otuma eno ekeiro. Otuma eno ekeiro. Otuma Wakoro waboka. Ba mare do. Tabi eme. E mo pa. Won be kan wa gba na. Atan ya mo wo Christian ari ewebo. So amai yasa. So you go mare do ri. Etali si wa hin. Madam, wọ́n gé ní òyìnbó yàgbà àyà ẹ̀fìn bọ̀. Ìyẹ́. Igó ni màdórí náà. Dẹ́gi uwa náà uwa ẹ mú òbí jẹ. Na mẹ́rin adó àrí ọ̀nà adó sí mọ̀sá uwa náà. Uwa uwa
Madam. Are you born? Madam. I didn't you me. Be getting a big getting a well. Come on, cocktail and what you come on work here. When the sister I brother, not like no we area we oh, my phone. Christy. Call me. It's Alice, Rana. Here we are, Dorigo. Maria Sari. Imagine my home. We have a sound by Hassa. Oh, talk me. Oh, begging, Hammer. Oh, my own, I did go down. Come on. Boy. Oh, where? I don't want you. I don't want you. Never want to go away. Hey, you know that. Oh, where? I almost a time where near her son and Madame Webu. Only my only my kind, madam. Where about that? What I was at Halajon. Madame Larigo Mogwella, Mary, going to kill with. Well, I'm a bull or dog. We hear where that buffy my. I want to go not on if what at the Yagrane. No, if you're on the end. Oh, what you know? Where would you put in one and who you're making? Why, I call him Una. I'm a corrector. I'm a wheelbarrow pusher. I'm a driver. Oh, no, while you know, by aware I was aware. Umbinu, are you winning? What? You know, now. You make it. Huh? Madam, what are you? Madam, what are you? Oh, I don't want to know. You what damn me any hammer we now gay ti otun no rewebu hammer when I go get madam madam omo ahia ha now when I go get omaroba when I yasa then hammer we now era mo satani or when you are yasa emi no gele wasunu ewe eboni ya won egen ya ke pa na ya ve ball vi avie mi we gbin ale ya eboni ya ni ya ve era mo isaseri ya ni when ere mo when eri gojo when ya ye we wa ha me when ere ifu ya ri go bie only when you hammer we ti e wa ti e na we mi kan Okay, man, no, I'll be around you to the man stand make that move that how we go. Okay, no, no, where worry. Where are the battle? Where we went size the battle in Bania? Yeah, can we find t-shirt? The man stand. My wife call and wife call, Why call? You always there quoi? Il n'y a rien là. Oh man, no, I know what to do. Anyway, I'll talk to you. What? What's that? I'll call you now. Not to tell you. I don't know where. Oh, we are having me. You are calling that. The now we will be on where are we in Juba? Oh, we are. I don't know where. I'm not coming. Hey. I'll call you now to tell you where are we in Juba. No, why are you with it? Get it. Babylon. Then you go na tana. When you hear na. Men. When we na. What are the women? Who are setting up with ya? I will eat it go. Who are setting up with ya? Eat it go. Only men. That's the message here. You go. Because
Igo na kuni ya kwa. Eh, igo eji. Igo na dede ti musimo kuziboji. Weze yana. Mo go na wani go na. Mẹ́rin wo na ọ̀nù wo na mẹ́rin àwọn ọmọ ìwé náà kò wá nínú mẹ́jọ kò wá ní ọ̀pọ̀ bí ọjọ́ kẹwé wò ní mẹ́rin àwọn ọmọ ìwé. Larry, no we not tell me fast in one year. Ama we go give way. Even am give way na we come even we ya way. We can na even we ya way we. Digo na mo. Digo na mo. Digo na mo ni ya da uti. Igo ko ni. Igo ba do ma so le ni de pa lo. Awuti igo ba igo da da uti ka ko ni. Igo ba so ya ko de pa lo. Kunwe, we wa. To na we igo na me be na de. Àwọn me igo na be. Tai, you know. Uno àwọn àbúrò kúrò ní àti ní ìgbà kò ní. So ẹ bá kọ́ pé tẹ̀lé ọkọ̀ lókọ̀ lọ́tọ́ mú mi àti òkú wọ́n tó wá tayọ̀ dẹ̀rù tayọ̀ ìwà ẹ̀rẹ́ àti òkú wọ́n mú wọ́n yẹ wà wà pé nàbí ìwọ bẹ̀rẹ̀ ní ìyá òkú ìwà ẹ̀rẹ́ òkú ìwà ẹ̀rẹ́ ní ẹ̀yà gbẹgbẹ ẹ̀rù tọ̀ mú mi àti òkú kàwọn tó mú mi àti òkú ọ̀nàkùnrin ní mẹ̀rẹ̀ kìnnà mi àti ìgbà tẹ̀lé kiri wà rẹ̀ nàṣẹ wọ́n sáyé sẹ́yọ̀ rẹ̀. bàtà mú bí wẹ̀wò. bàtà mú bí wẹ̀wò. wà á lẹ́wọ̀ ẹ̀ á kú kó náà ẹ̀ á dáwọ̀. Ní àgbàdo ní àfẹ́ from Rigo to Obama market ọlọ́gbọ̀n àwọn yàrá tẹ ẹgbẹ̀rẹ̀ ẹ̀fẹ́sìmẹ́ ẹ̀yà lọ sí ìdìgbà lọ́nà wọ́n tẹ ìwé ìyàwó gbó ìwà ọ̀yà rẹ̀ wò gbó. Uno na wọ̀. Wọ́n tó rà yé nìyà. Ìkọ̀ ìkà kọ́ ni ìwọ ìwọ náà wọ́n bá tó yà dẹ̀ ọkùnrin ní ìdí yà rẹ̀ wò ìkà kọ́ ni ìkà òdì. Ìkà kọ́ ni ìwọ. Wà á gùn uno na wọ̀ wẹ́ẹ́ wá. Jùmọ̀ ẹ̀kọ́. Ọ̀kàrẹ́ wàwọ̀ yìí wà ní àmì ìgbèbọ̀. Ọ̀kàrẹ́ wàwọ̀ yìí ọ̀kàn àgbà fìlà ó tẹ̀ gbé. Màá wọ̀ yìí. Wọ́n mẹ́nà lọ, òbí náà wọ́n fi yé mẹ́nà, òbí ọ̀ká náà tó tọ̀ mẹ́, mo yí oyin mọ̀ kó kẹ́ ọ̀hárẹ́, mẹ́rin mi àtọ̀ ìpín méjì yọ kéèrè. Ìká àbọ̀dẹ̀ ìká àbọ̀dẹ̀ máa wọ́n yẹ ọkọ̀ tó àti wọ́n wọ́n akẹ́wà kọ̀wẹ́. Rúdá ìwúwà. Rúdá ike pèsè náà ní ẹgbó, ẹgbó pèsè náà mi yẹn jí. Ìwà lè mú èyí kì náà kẹ́kẹ́ wọ̀ọ́rẹ́ tí o mẹ́tí ní ìyá pàdù wáyọ̀ ni à wà wọ́n yọ kí a gbà mí pé wọ́n ó tà ẹ̀ ń dàgbé gọ́gẹ́. Ọba ìká àbàwọ̀ ẹ̀mẹ̀ o. ẹ̀nà ẹ̀kẹ́ rírọ̀ ó túmọ̀ rẹ̀ ẹ̀nà ẹ̀kẹ́ rírọ̀ ó túmọ̀ rẹ̀. Àdégẹ̀ ọ̀rẹ́ màdàm ọ̀rẹ́ ló máa sáná ọ̀rẹ́ ṣètò ní àná mẹ́má rí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ gbogbo alẹ́ mọ̀ ọ́ sàlùkù à ẹ ti àgbé wọn wẹ náà fi ọ́ ìta sá alẹ́ mọ̀ ìta sàlùkù à ẹ̀rín yàrá mọ̀ àmì ìsábà ẹ̀ tì. ẹ wọ ẹ lọ àmì ìpọnù sàlùkù àṣẹ tì í. ẹ̀kan tí ṣé yàwó tó ní ilẹ̀ rẹ̀ lẹ́yìn ẹ yà mọ̀ gẹ̀gẹ̀ náà wọ́n ọ̀rùn ẹ níbi orí ọ̀tọ̀. ìyẹn ìwé ìtí ẹ̀yìn ọmọ ẹ̀ ti gbọ́n bí mi ǹjẹ́ ló ṣètò ẹ̀ náà wọ́n ìmàdàn ọ̀rẹ́ ọmọ ẹ̀ á sálẹ̀ fún akínyẹ̀wẹ̀ ẹ̀ o akínyẹ̀wẹ̀ àwọn ẹni ara rẹ̀ wọ́n lè ní àníyàn bó tẹ ọ ni lẹ́nu ọ̀yẹ́ ṣe náà ẹ̀kan tí ṣé yàwó tán ìkẹta sí bí rẹ̀ náà wá níyà àmà níyà àmà. àìwọ́ ọkùn ara rẹ̀ hàn ní mú ìyàbọ̀ sálọ́pọ̀ mo ní ìyàwó sálọ́pọ̀ àbọ̀ àmì ìlú sálọ́pọ̀ àṣẹ ti ẹ ti àgbà tó tó sálọ́pọ̀ à èdè ọba sẹ̀ ẹ fẹ́ fẹ́ mọ̀ kọ́ yàrá ṣe díẹ̀ yàrá àmì ìgbẹ́jẹ́ bẹ́ẹ̀. ìwé wálé mọ́ náà ẹ̀rẹ̀ náà bíjẹ́ mẹ́. Bua, yàrá yìí kí náà ẹ̀ awọ́ ọ̀kan náà tì òwò ìgò náà mú mi yà bò wá òwò ẹ̀ má bọ́ ẹ̀ má bọ́ ẹ̀ jẹ́ 4 flat ọ̀wé ni bọ̀ if 2 flat nílé bọ̀ ẹ̀ ni a má bọ́ fún yàrá yìí kí náà yàrá yàtà má ẹ̀ ìgò náà mi rí ọ̀ ẹ̀mí lú ẹ̀yà wẹ̀wẹ̀ ní gbè mẹ́ni wíyọ̀ kan kéré ẹni kéré wọ̀ kan tó yàrá òwì ọ̀hán òwì yẹ̀mẹ̀ ní kéré náà sí àyọ̀wọ̀n bọ̀ yẹ́gẹ́ ìwé ìwé náà ẹ́ anígónà mẹ́ríọ́ ẹni bí ayá ta ẹ̀ bọ́ọ̀rẹ́ bí ayá ta ẹ̀ èmi lọ pẹ̀lú ọ̀nà yàmẹ́tì kìí wù ní ọ̀rẹ́ mi kí n yàtà máa ẹ̀ ó ní ọgbẹ́ gbèrò náà àwọn náà bẹ́ẹ̀ a 4 flat mẹ́ bẹ́ẹ̀ 2 flat ní à ìmá bọ̀ wọn wá ìmá bọ̀ wọn bẹ́
ya do na esa lo boa. Oma ori understand ya. Oma, mori aje. Ori. Ya even ya gwegun aye. Una understand. Oh, understand. Okay, go vision yake, understand. Emi ya gan. Emi gan gbe. Peti wa okay, Oma. Ya ka megbe. Emi gan gbe. Huh? Oma na kokore to kekan. Mi ya lo arebe, ibe luiza o. No ki ko yiwo. Oma. De ko ma ki be kwe. Aye mama. Osunu ne. E do te oselu. Meme. Be me go, e me na mi luwo. So mama te keke ni lu ya. Mama, be bi de boy yi. I boy yi, we ya mo ni bo ma e. E ke wa gberu wa. O vi je kin. Mama, ori ri aje e. Ya gere, ore ta lo ba ka ni. Be matter be country na wa wo I swear na wa de wa kin na eh igbe na ya fe we me mo no sunu ma o to ni ma ni wa di me se ni I guess ya awuya give asa okay wa here adu wa here mo here ti survive na igo ro baro guess ya asa no ti kira ti wa ko igbe ya we me no de na any hire maybe I say we got bagay wa la bi ta lo wa wu won si e woman re asiro ya wa ri go ne the boy na wa wu the woman na re koma do ife na mai e mota I say stand one amu ya ge collect go beggars ko odun mu ni red bu ni meje odo ni ya mi ko na ri mu na ni yan yi mu na ni irunda mani èmi yan no bun ri wa yan wulu fun ro ebo ni ogbele yan ebo atara we why me do na ina Hey brother, yan ti ebo yo. E ma wo lo ewebo. Ba we wo ewebo. Sister I do no we. Jimi. Wona le je wo. E pa to te ri tale ni ah. Wa bo bra o jiri. Aya na wa ina ba mo gbori ta wa we ga kan. Ma ga o fe na gbogin omo ga. Amari ne. Hello? Hey, mama, Alpha. Koyo. We ya be here na. Yeah, koyo. Da be here. Imi ati me ti ba me wo mi abi call you self. Yes. Ti ya because obi o kan ni. Owi yen ri je we bo. Yo ya ni ma apepe won na we you wa te wo. Ne yo ba wo ne ya. Ọjọ́ dubo no go dubo yiri na we gbo o ya fi mama no. So yo Mini what are the moment with what are the travel? Hey brother, any passport me o jamere na. Yes. Because moru we picture me no. O ma be gi wa lo e dori na brother nu ye me. Muja. Ready work quick by. Emi we ta wonu na. Yeah brother, yi me ye. Yeah, ni tama we. Aye wa ni me ro hun. O ave money, ni ma oni mu emene. Era mo isa kai. Hey brother. Ikamawe, we prophet ni no man mani. Yeah, wa kerewo ruda ni me do lawa. Eh, who were we mena? Who were we me? Where ona ri yobo na. Right brother. Wait that tell boni me. A business ma be we. O wa fo ne e we bo meji jo, e gbe wo me jo. Hey, e gbe mi na, o ka sunu da, abi bi eleki fo ne. Ni moda na mu ya re we bo. E da ya sa fo ne, ye mo me ko ya. E so, ye ti o gbalegbe yin agbe. Right brother. Yin se ti, a business ma be we. O wa close ne we na. Yin se ti me hian pa brother. Ona ri yobo na. We ma story.
wagele we na tawe te wakpa na ni awo ya gele wa ha megbe wa ritali Ovi jeve. We are making a jamais dovani. Egbe we one family no. Maybe seva. No money no we amu me are webo. Odo ha mave, o we ni do are prophet o. Ni e do fi nevi yo egbe. E na woma, e na lele ahia. Me seva ni ne. E prophet. Iwo na we ogi mo e. Ona so ayo bo, ohia so ayo bo mu no egbe. Ohia mu we yaga. Ovi jeve. E na le. Mudao. Who are to ya ye gbe fi one on. Egbe wo mi one family no ni ah. Family. We are to wa ye gbe ya fi one on. Ni o se me. Vedu we waka na. E o mudia. We na ege. Abe egesima ni madam. Igo ni awinya he. Obije. O se ego no be politician so ima do mo ide. Gele. Ah, ishi. The matter. Where the hammer we? Eh o, oni e ha te ya jimedo we webo. Gay. Igo ni a oye gbewo. Atika. E o be ala te wa pa. We are ye gbewe. Run dare family. We are ye gbewe. We are fi one on one. Then what eme? Totally. Ina bue o, no man money no we amu yare o, me receiver. Ina bo no re passport ve me. Awu yare me o, obo ni ahia. E ina si ai. Ibe me ni aja o. Iya ga we. Iya ya gwa lo ma no be hove. Iya ti mo ahia. O wa mo le nu se ni we no ri o e ko ri o. No ri o. We no ro e. Gay, e la fi na. Na wa re na. E pa e di wa na. Arun opa. Wa mu ye we, imu ye mi. Mami, when wa win na we make up. We were decoration week. Eri wa on ese. We were na we win na no nia. I went to we win na. We win no bo. Wa go lo hia. U gele wo ese o. We aga we e ma are. Even ya ni re we boni. Iya ga re. Ya be patronize we. We be win na nia. U be di go where you born. E do mo na. Eh, no bi jeve. O si family no. Eti we te bi ahia ni ya iwu yo bo ni family. Eh. Wo be bi jeve. Ba le go we. Ah, we see, mommy. We see. Ki ya ma wa yi. Hey, what right there? Wa ke wa ahia ni. We see. Come me. We see. Mais dio. Nigeria. Nigeria ni eri gbe la. Wa o pe na ma to. Era de jira ge gupo we do. Ibe la re wa. Baby, come. Tawese. Wa mo se. Almost around day okay. Sta so ba de ba we nu me na. So ba de ba we. We say only that's good. For flat.
Yes, 4 flats. Oh, where see? You know, Look at our house. Look at our house. Wanyana. Where? Why am I go walk by. Jesus. Hey, is that? Is that wolf? Is that what I'm saying? Only go to go walk me. Only go to go star. Is that what I'm saying? Eh, get me go you go go. A 4 flat. A 4 flat me go go. Okay. Hey! Aba no. You are wolf. Ah. Sister, no we na dem ma to, e ma o na we nu bo. O na we nu bo. Odamenu eri agbon wo mai ona ni me boko gwe na e ko mari o ma se wonye ne e ko o ma ya se ti we gbona ko ma o ma ya ti we gbona ko ma nu na o ye me ne kere e ina we wo e o se ina we o ma ya ti we gbona ko ma ime ye ri gi me ba e no me ke na se ri go be di ko wari ere wa na me ni aga re Nigeria na wa na me ni ga re Nigeria na ah o ma e O na sai. Abi malala bi ti ona mo na sta. Se no me ona. Sa lo bua. La ti se ra mo lo ke nu me. O lo ke nu me. De ugwe ma. Ugwe ate mugiju eni no boy. Mna bi ra bi je no. E no re ni me u ko we na. No na we we say. E mata. E for flat. E for no bo wewe. E no the family ah. It's not about the na. Even na ni gu abo na. O flat ni we ni bokewe. E mi ni go we gba e bokewe. Ika mi ti ja ra ni to ya bo wa kewe. Ina bokewe. Wa ni go ki je we ri ere o ma gba for flat. E mi ni go we gba na ki. E ri gi me ba e. E ni o ki ni ki aba ye mi ni go ba. Hey, okay. Ugwe. Turi ba yan e ta. E o ti fu awun we. Wa wo. I walk on what get una first star. Yes, Mama, twese mi. Where? Twese mi. Anybody in family? Wa we gbe po oke mi na mai. Wa je gbe po oke mi na mai. Je ma kunu e. Iyo wa ni baba no wa gbe. E we gbe po wa we gbe po wa. Wa we gbe po wa. Mo na no, you understand. O ma clear. E 4 flat na here. E o 20 flat no. Mama, wa we gbe po wa oke mi na mai. hello your family. Wa we gbe po wa oke mi na mai. You go buy it. Kunu e. Ko ni TV. O ma je da fi da. Dale kwage. Dale kwage ni jawe ki mi na mai. Ama we be na ko wa nwa ya we we say. O mu ta ri ane. O mu ri ane. Wa ya we pure we bo ra mi go. Baba, jaja fe mi. It's about Dale kwage. Dale kwage. take it time well. Dale kwage. Wanyago ni ya. Ai me ba ko ni go. Ai me ba ko ni go. Pure mi yawe. Me pure. Madam me. Wọ́n ṣe pure. Wọ́n á mi kọ́. Wọ́n á pure ọ̀bọ̀ wọ́n á mi kọ́. Wọ́n gbẹ́ bàmí wọ́n gbẹ́ bàmí wọ́n gbẹ́ náà. Wọ́n gbẹ́ àìsà wọ́n gbẹ́ ọ̀dà fún mẹ́nà. Ọ̀dà fún mẹ́nà ìsà Ajáwẹ̀nẹ̀. ọ̀dà fún mẹ́nà. Ajáwẹ̀nẹ̀. Ọmọ ìwọ̀n wúni ya. Dáná mi ìgò yìí. Ọmọ ìwọ̀n wúni ni kò mú. Dáná wíkọ́ dà yìí. Dáná wíkọ́ dà. Ẹ má ta ìsà. Ọmọ ìwọ̀n wúni ya. Ẹ má ta. Mà ìmá jọ kò nẹ. Ugwe paki ya wenu maya omoto. Aja wene. Odo wala yo. Awe pure ki. Ina bo wa ni ya. Ọmọ na kila ọmọ na kila yìí ọmọ mi ọmọ na kila sta. Ọmọ na kila. Ọmọ wo bọ fẹ mi a. Ọmọ wa ri gbọdọ abi. Ẹ no wa yo. Baby, let's go. Let's go here. Let's go. Baby, let's go. Get in the car. Isa imo wala imo. Imo na mu. Wa ko me. Enter the car. Go wa ya we mi o me be Nigeria bi. Wọ́n ma sọ La moto. Ma ọkọ̀. La moto. Wá ti gbé la wana. Salu me. Wọ́n wá mú ẹ̀dẹ̀gbẹ́ la wana. Ẹ̀dẹ̀gbẹ́ la wana ẹ̀rù mú ẹ̀dẹ̀gbẹ́ ya mi wọ́n ya gẹ́ àpò àpò ẹ̀dẹ̀gbẹ́. La moto. Wíwú ẹ̀dẹ̀gbẹ́ la. Ẹ̀dẹ̀gbẹ́ la ma kẹ́ ẹ̀dẹ̀gbẹ́ la ọkọ̀ ẹ̀dẹ̀gbẹ́ la. Where worry? La moto. Mi na bọ wa kẹwẹ. Wẹ́nà ìmọ̀tò ẹ̀dẹ̀gbẹ́ mu la wà mẹ́. Wà wọlé yà fi ìdẹ̀wé ẹ̀gbẹ́ mu ẹ̀ pa. Yà mi ọ̀ mọ́tò náà kí mọ́tò náà tẹ̀ yẹ ma bọ̀ wá yà àgbègbè àrẹ kò wá kéré. Mọ́tò náà wà sẹ́mọ́ sí mọ́tò náà.
Ọ̀tún ni mo tàbí. Ọ̀tún àbí. Ọtí mọ́tò náà. Mo dàgẹ́ mẹ́. Wà á lè gbọ́mọ̀ ìwà ní mú ìmì ẹ̀wẹ̀. Mo dàgẹ́ mẹ́. Wà á lè gbọ́mọ̀ ìwà ní ìmì ẹ̀wẹ̀. Omi yẹn wà á tó mú ọgẹ́ rẹ̀. Wáyé òwò àwọn ọjọ́ fọdẹ́ epo epo ọ̀nà lọ ní sọ̀kù òkìá. Ẹni ìwé náà jíkọ̀ wọ̀nyá wọ́n kọ̀ọ̀kan jọ. Wọ́n gbé wáyé gbé làmọ̀ wá kíá. Ya mi on la le ya we ye na. Mama. Oyo. E de gbe wo ya mo se yo. Wo se. Oroda. Oyo. Oyo. La tu mi pa nya ti ha mo. Ọmọ ko me ko. Egbe o. E me we ye mi sha. Ti o ni mo ti gba o se. O se. Ni ma gba o pa. O se mahina. Iye o se ma iye o se mahina no so se. O se no ruwo se. Epa. Oluwa egba kan go wa gve o ni wa egba kan. Benu ya mu ni abi be kiko ni abi. Ma we gba aro be do ni. O bi ari me. Ya o go fun ya ya. Ya. Ewe. Me no da me no. Akwere a street mi na. Da. Mo be ba ni na o ya we. No ire we bo ya zagada bu. Ire we bo no ma ho. Ya zagada bu hian wo. E amu ni be kiko ya. Ire we bo me no me no. Pa pa mu dia o. O bi ari me. Ko brother ni we gbe to se. O we gi me bo ko no e ti ire we bo ya mu. Ya. O ni o we o ho ne wa yo bo patie. Based on where ire we bo ne no. Oh ni ya. What goes too far? O ki a gbe. Epa ya wa. Oh ni. Eri wa no ri wa mu we. Eri ya bo ya de. Epa listen, every gbe stop me with the next time. Hey Daniel. La wo la. Oh gbe down. La re mu ja ya. Wait, la mu ja na. Every gbe down. Every gbe mu memu ta o de do be. Eyi bi e ki kwa be under 12 no mu no. Wa mu ke o de ma gwa. Iwo ji e. La ni ma, iwe ni be yo bonu e. Voilà. Vraiment. Et pour nous, quand même, vous mettez le nez. You talk away. It's about where? Otuka wa fala ga yake. Honestly. Otuka wa. Jesus. What is this? Otuka wa. Mama, wa ku ni ajoba. Wọ́n yà wá kí na máa yà. Mama. Wọ́n yà wá kí na máa yà. I want it. Láti àwọn ẹ̀dẹ̀. Láti just 1 year. 1 year. ẹ̀dẹ̀ làmá. Ọ̀jẹ̀. Where? Àwọn ìyá. Where the worry? Yà á kọ́ lọ́tọ̀ wọ̀. Otuka wa fala ga yake. I worry. Ọ̀pá ni bàtà là ìwà kí na máa yà. Wà á wọ̀rì yà. Bàbá ọ̀làwọ̀ ẹ̀gbẹ́. Ọ̀ ìdè kẹ̀nẹ̀kẹ̀nẹ̀kẹ̀nẹ̀ ní ìlàwọ̀ sí. Wà á wọ̀rì yà sẹ̀ wọ̀rì yà. Wà máa ń máa ń lọ wọn àgbà àwọn ẹni wọ́n á jẹ́ ìwé ní ìmìnà. Ó kẹsẹ̀ wáyé wà sẹ́gbẹ̀ẹ́ àná. Èyí wà kí òkè gbé. Wà á wọ̀rì yà ọlọ́rí apẹ̀tìrì. Ọjọ́ wà mẹ́ gànyàgànyàgànyà. Bàbá ọ̀làwọ̀ ẹ̀gbẹ́ wọ̀rì yà sẹ̀ wọ̀rì yà. Meta. When ni meta. Wone. You go no money. The baniju we me. The go say dey in my account. Okay, we want go abi. Well, we can me. We me go. O wa ma. Jitu wa heavy ni ya kwigo ni we boy what man e. Ya the west no ya koki go. Wa me ni ya koki ni go e. O wa ma jitu gba agbe me ba ni go. O gba agbe me ba e. Won again unu die egume. Ni go ni na de nya de egume ni go gume. Di ba imoto ni unu ki de egume. Say dem account. When you guy ko me ni ya koki go e. Wo me ni koki wo me le we bo je. Wo me de igo ni je ni na bo wa ko me. You na be nonsense. Ona bo ko me. Èmi ni ma okume me ho enta wo me ho o ma nu we bi ju e o mo ko ba ha judge wa so ba ha judge wa won we ni kai so ba ha judge wa hey no we no brother Oyo. brother Oye. oye se ware Mare. we wo han My papari. oyo ah where's the no one Don't mind that stuff, my wife. You understand? Go to my send the Wewebori. I was calling you. you tell Where the worry? Jata me where I am Oduga one of Malaga. Where they worry.
Where they worry? How? Brother. Okay, who was saying go here? I'm telling you. Is you? Yes, fellow boy, and I'm Okay. Okay, you go a boy in one way. You man let the way need the hova. Okay. In your buga. Oh, yeah, no, boy, you know, Ronnie. Yes, was one. Oh, what's one here? 2 minutes. I'm not going to get boy. I'm not going to. Oh, Maya. Here you go. No. So you go buy a lawyer money. Who? Here. Hey, let us see me, ma. You want me again? Hey, boy, you know now. Cannot soil, cannot jabo, can hear you. 2 minutes. Oh, Maya. He will carry on that 12 in your money. Jesus. You go buy a wallow. Oh, Mama. Oh, I have. Jatame, where I am Oduga one of Malaga. Where they worry. Brother, here get Odoma. Runda. We don't take a canoje. Iho ne wariri. O ma bi palegbe o na ari ewebo. Iho ni ariri o heke ni alo ese. Iya webo wa heme iya ibo ebe na o be je yan. So pe na so je le ri o. Ve no ri aje oho. Abio Koyo. Okay, ya se hotel. Omo so ha be o. Okay, no wahala. Omo. Come. All right. Peace of the Lord be with you. Merci, Papa. Merci, baby. Why you come and you? So, ma, I want to go to Wesena. O ma come. Why you million Wesena? Wesena necessity with me. Where? Who die when I know something? I read over. Ask me. When you know yalo ameni ya you ye. Ya kwa mimi. Adam yao. Akabo, ina. Mwameni mwari excite ni ya sanwo lele. Uga sanwo lele na ge kande oni beni gbenu ya we. Yeri tamiamia. Yeri ye ke mo egbo kwa beri o. Yi go le menu wa ya gba na lo. Yeri miamia. Ere ri e yo bo gije. Shut you over. Cha. Ra. Wari wu ga me. Akabo. Ona we gbegbe wo. Wari do ko. Merci, Papa. Merci. Wa do ko. Ra. Aso ya de do ko. Do bore ba. Wari o. Bore ba. Ye ka do ni me ni kai. Oye, prophet. Wa we se ja. Mi ya ye. Eh, c'est ça, non ça. Be ya ye. Donc Bini kai mione. okay. You wa fa we ya ye na. Prophet we. Ebi makaya wo wa ba. E magbakata ni. Ona iwe, ona imu meme. Woni ya san lele. Wa ni. Ya san won lele ona me kan do mo woni kinwe. Okay. We I woni ya ne. We nwa give ba. We gbin ni ma je na ye give eje. Eh no. Ko vi. Oni ya te wo yi. Ko vi be. Oni ya te wo we. A go wo we ya. Eri ya gbe ri ya wo ya re. O fo ni lo fo. Ai ba o so na. Obi jege. Yo bu ode wonu asa. We aka mejo ni. Ime ko be a pastor wedding na. Owe e madam we. Owe. Nwakun. We igwe ti gu de ebewi. Wo me we le na wasa. Oba mu go ya weki. Igo wi ewi. Oba we ko yo ni we. Me na mi gbe obi jege. Obu ode ni. Oba ki obude. Obi jege. Me bu ya ni wa. Ibu ya wa. Ibu ehia.
bude. Boy no kiba. Obue. Ekisude. Mo na asa madam. Ja kiso ko nya. E mata. Ekisi ko na gwana. E ka wona ya say yo na ya go. E ja mo go la ho. E ja mo ya go. E ko na ri ga we po kwa me chere jere. E dede. Atu ma no no won ri ni. Me do mo me do ma dun do ma sun. Be mo be de. Ima. Ina wota me ma. E wa du ma no no won ri ni na ta yokwa. Osio ba na re ba we hin. Wa ipopo de wa he bi ya je ese me. Iya o he mi ya. Wo na. E po se na we hin. Owa babe. Oha chere gbe mara. Inya na ye to ro ha oha re ri. E mata. E po me. E mata. Wa ye brande. Me mi ya je ese me. Me ma we egbe me na we ko. We no sa. O buwe. O ba re ri aye ki. Yo be ra ni ade. Yo be ra ni ade. Na mata. We no we ya si go. Iso bo ne. We no ya si go ni ya. La de mo tu me ni wo pa. Oma. We na ko mi. Ah, se me we ba ri aye ki. We no tu po do ko ke wo ko ke. O we na ya si go na we pa. Oma na sa egbe ra. Ah, po ya ti wa da o ka pu. Alo na ka pu me jere. Ana aki eri we wa yi atete we wa teni ji eye wo na ihe ni sa ebo ana eri we jona wo ma ha da we eri ata we ayewe boni aha me eri awo na eri we jona bona ko ni we jona no re we bo mama so we e mata we ekwe mu we ogwa we kepa abi we na je mi we jona uwe gbo e kepa de gbe yin awe ka we yo ono na we jona awe ka we yo we ibi ki ko we jona na eri ni awe suru da ya eri ni awe fi awu we da we ebonu teme de we eri no pa do na ma e wa ya we ka we ye we jona mo we ataba ni ibe kinire no e ekwe mume imbo wo ye are we ekunu lagbera yi ha salu gwa oye brother lande otuma me na ya ki Boy me o da beje Sawesi me. Ko. Dami yo me ya. Dami yo. Ya bu odopa. Lawo mi. Ibi e kani. Ibi e kani. Lawo. Isian sa o. Isian sa. Aberi egwe eberiye. Omi pede no gbera na otun Kristi Alice no mu eti na re do si Musa ye wo ma Kristi Maria sa ya no si Musa na ti otun na ya do si Musa ona wodi ya ma he mi ni ra mo sa kai we ra mo sa we na ga gi hasa na ori agun ekun na ri eso ina wo ojire o ina ile lawo ime isian sa ina ri egwe ererie afenpon agboma sukumari hen ro atori opa mo safion ori emila unda ora sunu onori heni ofun ano ugbefuro eno egbe ni ya fe wa fo lao ime iya ri go mi ai we be ya si wa de pon de fiawa lao me wese
she have or 20. You are one there. You are one there. Not telephone. No. We are not on that table. When you go at the you go need pay account here. How did you them? No. Need for the money. You may with the hammer. Oh, one. No way, nothing again. I'm here now. My people want to very for the yeah, people want. Why no walk or anything? Or one year outside weekend. Because everyone a minute. Yeah, outside one, they go one or they have majority on the walk here, one. A book one. Two were go up here, also. Where was one? Two go also. Then I saw and then you know, baby, in another way. That's all. Una on neck. Echo also. Oh, I went down one. Oh, I went down one. Who what you wear? No back with here. Who what you wear? Damn it, Weggy. Damn it, Weggy. Oh, I'm not who never wear it never soon. If I have no, you were the yard. What that? Then I will put it to where I didn't know. I didn't know I can't with dog. Ah, we don't have no answer. Oh, no, I don't get. Anyway, the don't have one. Yeah, no one outside. I'm working on it. Yeah, you go out working on it. What, why? Oh, I'm working on it. Someone to Oruku. Honestly, how a woman you give it 1 year that they get it. How who you say? Who are you going to put number one? We're not paying flat. Four flat. We're not paying two flats. Four flat and come on board. But this is what you want to do. To go back. Maybe try you go near your work. You won't be able. No matter, no. So why we now know? That but so in the middle of the I'm not what you way. I'm going to was the Kenya. Who want you okay? And why you have to come in the fire? Who met him? We are so now I'm on my way. When I trust you, when I go there, why I will leave away. But when you're white, here I will be in the and I'm on the hour walking people. Get away body. All the sofa. Who want you go? Who met him? Where you know me? Oh, man, you go. Oh, man, I'm really amigo. But the people now, oh, maybe now. Really, I'm so. Yeah, the West, yeah, I'm going to go here. Oh, maybe you go there. There you go. No sense. When it lasts, I'm coming back. When they want. Yeah, but I need to come out. Yeah. I get that was big. But so in a way, as with them, you one that's not there. If you met a peg, they were men with Buna. But so, all one were mine, now to work. You were man late at all. One was sending go gear, who can we send you go gear? I'll go one of your way. I'll be Timoto, every young one of you go new. Oh, yeah, well. So, but so, if I didn't have a family member, Emma, so I'm not going to go send you go to Yakuba. Now, do you have got on here? That's why I wear you here and put on the area there. Yeah, the other line. Oh, yeah, well, community chairman, boy. Oh, yeah, Nine community chairman, don't know you want to. Emma, the family were Emma, so every not somewhere now, Emma,
Eba ajanti ya o joti. Get me wa pass where. But so I family of poverty e for ma since we be try and ya be dia wa. Only mommy know ya go customer. We be customer. Let me am worry no let me take the help for ma. Understand brother? Who wa pass e? Let me am worry no let me take the help for ma. O be for ma me o gbe me. What the women for the you very dear one. But our family members say so many are working with here to worry ma. So one year so far we go boom. No, Magia. So walk like 4 o'clock in the morning. Why regret so no Oh, sister. Oh, very last. Yeah, come away. I am Oduga, one of Malaga. How? It's a man now. Where they worry? But you are not no cool. No say na great in your door here. Okay, the same father, the same mother. Matter. Can you imagine? I cannot do Emma at all. Wow. You know, many I want to make so you never go. 4 o'clock, you have to be there and winner. Inside that sofa, don't you go? Who say, Emma, okay, come on, I can't match you because if you know only because I love our punish. Punish. What a case Maintenant, au Miwa, et il m'aime, aka